A kí yín káàbọ̀ sí orí ìkànnì wa ẹ̀yin èèyàn wa nílé lóko ní ìrìn àjò ní gbogbo ibi tí ẹ bá ti ń wò wá. Ẹ̀yin náà mọ̀ pé lórí ìkànnì la ti ń ró bí ẹdun tá a ti ń rọ̀ bí òjò, gbogbo oríṣiríṣi tó bá ti ń lọ la ní ká máa mú wá sí etí ìgbọ́ yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé tá ò bá kúkú rí báyìí a ní sọ èyí tá a dẹ̀ máa sọ lórí rèé àti máa ṣèwádìí wa lóní fínífíní kó tó di pé a mú wá sí etí ìgbọ́ yín. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní tẹ̀ṣẹ̀ ń wò wá, ẹ bá tẹ subscribe, kẹ́ ẹ kọ́mẹ́ǹtì, kẹ́ ẹ dẹ̀ tún ṣe kí ni kẹ́ ẹ like, torí pé kẹlẹ̀ máa jàǹfààní wa lóòrèkóòrè àti ìgbàkígbà tí a bá ti mú wá sí etí ìgbọ́ yìí. Ẹ wo láì fi àkókò wa ṣòfò, ẹ jẹ́ ká jàǹfààní ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. à ń gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Sunday Igboho sọ. Sunday sọ pé ọ̀rọ̀ bá ní òun halẹ̀ àrètí rẹ̀ títí ààrẹ ọ̀. Sunday lọ sọ ààrẹ o. Sunday àgọ́ ni ọ̀ wò. Àgọ́ tó fi gọ̀gọ̀ kọ́rùn ni ọ́. Àgbà àyà burúkú ni ọ́. Tí wọ́n bá bí ọ dáadáa má pẹ́yìn dáwó bá ń ta ara ni ọmọ àbọ̀. Níjọ́ tó dé ìgbẹ́ títa ló tún kí ọ padà. Síbọ̀ ọmọ náà bá ní tó dé bẹ́ẹ̀. Àwa ti dúpẹ́ fọlọ́run o. Àwa ti dúpẹ́ fọlọ́run. Àwọn bàbá ní àwọn yìí sólè. Kò sólè rárá ní bá ní. Tọ́ọ̀bá tí wọ́n máa ń tọ́ọ̀bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Tọ́ọ̀bá dúró pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí wàhálà. Sídì bá ní Sardauna bá ní àwa ti dúpẹ́ wàláì àmì ìgbàláàlá ibi tá a wà níbi àwa ń dúpẹ́ lọ́dọ̀ wọn dáadáa. Torí wọ́n mú bá ní lọ́wọ́ dáadáa, wọ́n mú bá ní dúró dáadáa. Gbogbo ẹni ọba dé bá ní yọ ṣàdúrà fún wọn. Tí wọ́n wá ń ru ẹnu gbòǹgbò lọ́hùn pé ìwọ ó ṣe kíní ó ṣe kíní. Ìyálà ìyá rẹ̀, ìyálà ìyá bàbá rẹ̀ tó bá ti padà tó bá tún dé bá ní ìyálà ìyá bàbá rẹ̀. Tó bá máa pé kóró pọ́n méjì ló ní kò dé lórí méjì máa bọ̀ wá wò. Tó bá sì ti padà ọ̀bá máa kóró pọ̀ ọ̀kan náà ló ní. Tó bá jẹ́ pé ó ti pé méjì tó ń gbọ́ tí kóró pọ́n rẹ̀ mì lábẹ́ rẹ̀ tó ń bá rìn máa bọ̀ wá má padà. Tó bá sì máa kó òní wá ẹyọ kan náà ló ní kò tiẹ̀ lágbára gan. Ínsíkì ọmọ àkẹ́ olórí burúkú aláìníròònú àgọ́ burúkú ọ̀dà máa bọ̀ á ṣèbọ̀ sọ pé makalíkì ni ọ́ ọba bá tún bá ní sí ìwà makalíkì ọba bá ní olóráyè tí ó lọ jẹ́ nìkan bí ọba bá ní Sunday ò ní sórí ire o kí nǹkan tó fẹnu rẹ yìí sọ ò ní sórí ire ọsọ ipá àwọn èèyàn tí wọ́n jí gbé ní bá ní wọ́n kó wọn wá. Sunday gbogbo àgbákò ìpètè ní abá fẹ́ lórí rẹ yóò mú ọ̀rọ̀ abirọ ni àwọn èèyàn kíkà ló kó ọgbọ wò ó sọ wípé gbọ́n ní wọ́n kó àwọn èèyàn wá. Táwọn Yorùbá bá ní àwọn sọ fún wọn pé àwọn ti gbọ́ pé ní bá ní wọ́n kó wọn wá àbíwò àbí ta ló sọ bẹ́ẹ̀ fún ọ̀gbìn. Tọ́tún wọn pè dáadáa kò gbọ́ kò sólè ní bá ní àwọn ará bá ní ìsòlè. Àmọ́ ọ̀rọ̀ ọba bá ní tó ń sọ nìtọ́ bá padà sẹ́yìn rẹ̀ ọ̀ka àbùkù rẹ̀ gẹ́dẹ́. Sardauna àti Sídì ọ̀rọ̀ wọn tó ń sọ ní padà jẹ́jẹ́ o. Wọ́n ti ju ẹgbẹ́ bàbá rẹ̀ bàbá ńlá bàbá rẹ̀ tó bí ọ̀gá wọn ti kọjá rẹ̀. Òkúta nù mí làwọn jẹ́ òkúta tí òun rọ̀ parí. Gbogbo àwọn èèyàn tí wọ́n wo fídíò yìí ẹ dákun mo ti bẹ̀. Ṣé rí ngbà mi tí mo bá wo òye tí n bá wo ṣàkun àwọn ọmọ Yorùbá tí n bá wo ìgbésí ayé wa tí n bá wo báwọn ọmọ kóòtù jíire ṣe ń behave nígbà míì èèyàn tún ní fẹ́ blame àwọn Fúlàní. Àmọ́ màá sọ nǹkan kan fún iṣẹ́ rí ọmọ Fúlàní tó sọ̀rọ̀ yìí wàláì tàláì ó ní àyà débi wípé ẹmọ tíyàn bá láyà tíyàn wá ní too much confidence pé kò sí nǹkan kan àwọn ò bá wá wò ó kó jẹ́ pé tó bá máa ṣerú nǹkan báyìí kó jáde
kó fi location ẹ̀ lẹ̀ fún ọmọ Yorùbá. Èmi ò bá ọmọkùnrin yìí wí o. Ìwọ tó bá wù ẹ́ nínú ọmọ Yorùbá tó bá gbọ́ possibility wà kó sọ̀rọ̀ sí mi kó ní ààrẹ ó mọ nǹkan tó ń sọ lẹ́nu ìyẹn ò ń ṣe nǹkan tuntun àṣìṣe máa gbọ́. Àmọ́ ṣe rí àwa máa sọ àdè ní sánilẹ̀ Yorùbá láyé. Mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo mọ̀ àbúrò ẹbí ọ̀rẹ́ tó yẹ pé tá a mọ̀ nílùú òyìnbó kódà ó ti pọ̀ jọ tá a mọ̀ nígbà tá a wà nílé lọ. Ṣé fẹ́ gbọ́ ọdún iléyá tó lọ yìí nǹkan sá fún nìyẹn. Mo wá máa ń sọ fún wọn pé ṣé ti gbàgbé pé ewúrẹ́ àgùntàn ẹdìyẹ ẹyẹ àgbò nǹkan kọ̀ọ̀kan ló ń gbé ìlú Nàìjíríà pé àwọn èèyàn ló ń gbé bẹ̀. Èmi ti rí ẹni tó jẹ́ pé Nàìjíríà ló ń wá ọjọ́ tó ti rìn ní títì Fúlàní ò dààmú orí títí tó fi kú. A dẹ̀ ti rí ẹni tó jẹ́ pé wọ́n lọ gbé ní airport báyìí àti airport làwọn ẹbí ẹ̀ ti ṣekú pa kó tó délé. Atẹ́ni tó jẹ́ pé ó fò lókè for 11-12 hours ó dẹ̀ bọ́lẹ̀ ní Muritala Muhammed airport kó tó dé ọjọ́ táǹbẹ̀ yẹn ẹlẹ́mìí ti lọ ó ti gbẹ̀mí ẹ̀. Àti rẹ́ni tó jẹ́ pé ó kúrò nílùú bàbá ẹ̀ ó kúrò láti ìlú òyìnbó ṣe gbogbo tó wò ó ṣe tán ó gbádùn ayé ẹ̀ ó gbéra ó múra bọ̀ ní Muritala airport ọ̀nà ọlọ́run ti gbẹ̀mí ẹ̀. Ọlọ́run ní ṣe tiwa bẹ́ẹ̀. Àmọ́ ìjọ kan ni gbogbo wa máa lọ kò sẹ́ni tó máa jù sáyé. Ìbá jẹ́ pé èèyàn mọ̀ wípé èèyàn máa ń jù sáyé tó bá téèyàn bá mọ̀ pé òun máa kú ni àbá ṣíwọ́ láti máa ṣe ìkà láti máa ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún láti máa yanra wa ní ọ̀tá àpàpàǹdodo níbo ni mò ń lọ. Ṣe rí èmi Ààrẹ Almaroof tí ọ̀pọ̀lọpọ̀ tí ó mọ̀ ẹlòmíà ní ubidis íńtánẹ́ẹ̀tì nìkan mo wá máa ń sọ fún ẹnìkan ó kọ́ pé ó ṣẹ̀ṣẹ̀ dé orí íńtánẹ́ẹ̀tì nìyẹn o wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ẹ bẹ́ẹ̀ tá a bá sẹ́ndì fídíò míì ẹ stop láti máa sọ pé old video 2008 lèmi ti wà ní orí Facebook 8 nígbà láyé ìfọwọ́kọ lásán ta kàn máa táì àmà máa ágìrì pa Yorùbá káàkiri orí ọ̀rọ̀ Gani Adams gbogbo yìí àti ágìrì rẹ̀ ti pẹ́. Ìwọ tó bá wá dé tó kàn rí fídíò tó ti wò lá ní last year ẹ má sọ pé old video ni ẹ jẹ́ kẹ́ni tí ò mọ̀ kó mọ̀ ibi tí mò ń lọ rèé o. Ṣẹ́ni bí ṣe kéré lọ́jọ́ orí mi yìí Gani Adams fún ààrẹ mo jùlọ olóyè Sunday Igboho mo jùlọ sọ́rí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá mo jùlọ olóyè Adéyẹmọ Sunday mo jùlọ bẹ́ẹ̀ mi náà ṣe kéré tó lọ́jọ́ orí mi yìí. Mo á fẹ́ kẹ́ rántí 5 years ago èmi tí mo kéré nínú ọlá kékeré tọ́lọ̀ ń fún mi yìí ẹni tí ò bá mọ̀ lẹ́ni kó gbọ́ nínú gbogbo yín gbà tíjà àkọ́kọ́ bẹ̀rẹ̀ láàrin Ààrẹ Gani Adams àti Sunday Igboho mo fi Ọlọ́run búra èmi that was 5 àbí 6 èmi tí mo parí ìjà wọn rèé bí ṣe kéré tó yìí. Kàkà tó yẹ káwọn bàbá wa sọ̀pọ́ọ̀tì irú àwa tá a sọ̀rọ̀ yìí íńtánẹ́ẹ̀tì gbé ààrẹ sọ̀rọ̀ olóyè Sunday Igboho náà sọ̀rọ̀ bọ́ àwọn bàbá tá a ní nílẹ̀ Yorùbá gangan ni kẹ́ ẹ jẹ́ ká bá wí báyìí ẹ gbàgbé mò ń bọ̀ lórí ọba nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ tí Ọlọ́run fún èmi ṣe ìlú òyìnbó ní ibi ni mo ti ń lo dáúlà mi gẹ́gẹ́ bí bàbá mi Kọ́lá Olótù mo lo dáúlà mi pẹ̀lú ìwọ̀nba páwà tí mo ní. Ààrẹ Gani Adams ó fún mi ní respect tó bá gbágo mọ́ mi létí kí ni mo fẹ́ ṣe màá kàn wá sórí online màá kàn rántí ni màá dákẹ́ tí bá pe Sunday Igboho olóyè tí bá pe tó bá gbágo mọ́ mi létí kí ni mo fẹ́ ṣe màá kàn rántí pé èèyàn burúkú ni wọ́n kíní kan ni wọ́n ṣe kíní kan màá kú olórí ẹ̀. Dìbáyé sọ yìí náà ọ̀rọ̀ máa wà bẹ́ẹ̀ bó ṣe fẹ́ gbọ́. Ṣe rí àwọn àgbà Yorùbá mi nǹkan lè lóye kán máa mú wọn kán máa dá wọn sílẹ̀ kán máa ṣán wọn lọ́rẹ́ ni. Àwọn àgbààgbà kan wà nílẹ̀ Yorùbá tó ń ní ẹnu ẹja àfàwọn pírẹsidẹ́ǹtì lẹ̀. Àmọ́ kàkà kó yẹ kán sọ òdodo ọ̀rọ̀ kán pé àwọn ọmọ yìí ìṣe náà tó ń rú sí. Ìbáláàfin wà àti láláàfin tuntun o. Ẹ jẹ́ ká gbàgbé pé Sunday Igboho nígbà tó lọ sáàfin ó ṣe gbá ó ṣàwo
Sunday ti di ọmọ kódà kó ju Aláàfin lọ ọmọ ni fún kábíyèsí Ìgbòho ṣá. Wàláì tàláì ọmọ máa ń bẹ bàbá ni bàbá ń bí ọmọ ọ̀rọ̀ yẹn yí olóyè kó jẹ́ tẹ̀yìn àgbà. Tí bàbá bá wá pé olóyè sáàfin kò sí nǹkan tó burú jù ńbẹ̀. Ó tọ̀rọ̀ ní kémi má sọ ohun bàbá mi l'Aláàfin Aláàfin ò sì ní má kò ní má wọ̀lú Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni mo ti sọ láyé bàbá Adéyẹmí rí ẹni tí bá ń tẹ̀lé mi tí bá sọ̀rọ̀ tí ò da Aláàfin máa ní onú ààfin mi lo ò ní wọnú ààfin o má kò ní kí n má wọ̀lú Ọ̀yọ́. Aláàfin ò tún ní kí n má kò ní sọ pé kí n má wọnú ààfin kábíyèsí Ọ̀wádé kó yà ní yọjú sí mi ni ẹ mọ̀ pé ìwọ nìyẹn. Mo lè délé Ifẹ̀ kan deny mi o mo dẹ̀ lè débẹ̀ kan ní kí n wọlé. Ibo ni àwọn bàbá wa yìí wà? Ọọ̀ni Adéyẹyè ibo náà wà? Àwọn kábíyèsí yìí náà ṣiṣẹ́ ẹ̀. Fídíò ẹ̀ ní gbogbo yín rí nígbà tó ń gbé Sunday sí kíní 1-on-1. Ta ni ò tí ì ṣera wọn rí? Ta ni ò tí ì búra wọn rí? Ta lẹnu ò tí ì gbé rí? Èmi gan ẹnu ti gbé mi. Lórí Ọọ̀ni mo bẹ̀bẹ̀ ẹnu gbé Sunday ó bẹ̀bẹ̀. Ẹnu gbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn online. Nítorí tá bá ti ń sọ tá bá ń ṣe live tá bá ti ṣe mistake báyìí. Ọ̀rọ̀ tí mo ti sọ sẹ́yìn yẹn mi ní lè pick ẹ̀ padà mọ́. Ìtorí ẹni tí bá ṣe fídíò tí bá bù tán màá wá tún gbọ́ tí bá rí pé fídíò yẹn ò da màá delete ẹ̀ máa tún sọ. Ó da kò da ọmọ aráyé máa sọ̀rọ̀ ṣe é fẹ́ gbọ́. Àwọn ọmọ Yorùbá gangan àwa là ń ba ilẹ̀ Yorùbá jẹ́ àwa là ń ṣiṣẹ́ fáwọn Fúlàní. Mi ní sọ pé àwọn kan máa ní àwa nítorí ẹni tá a mọ̀ tó mọ̀yàn tó mọni títí àwọn náà ṣe irú ọmọ Fúlàní yìí náà fẹ́ cast ẹ̀. Àwa jáde tó bá jáde ńjọ́ kan táyé bá wá mu níbi tí mo wá rí pé àwọn Yorùbá bá ṣe lágbọ́n tó àwa la gọ̀júlẹ̀ Yorùbá. A ti sọ fún interview that number tẹ́ bá ti confam pé agbésùmọ̀mí làwọn pípù yìí nǹkan báyìí náà ṣe tẹ́ ẹ ti bá ìbọn lọ́wọ́ wọn ó máa kú ni. Ọlọ́run bí ṣe ń ṣiṣẹ́ mi yìí mi ní láti máa sọ ọmọ tẹ̀wé bá sọ́sìn àkàbàdà aládé ẹni o ìpra wọn kàn máa ṣẹnu wọn bó ṣe wọ́n nǹkan tó mọ̀. Bí dẹ̀ ṣe wáyé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá Nàìjíríà ló máa ń bá mi lẹ́nu iṣẹ́ pẹ̀lú iṣẹ́ mi. Tó o bá lo níwèrè tí wèrè bá ń ṣe ẹ́ ibi táwọn ọlọ́pàá bá sọ̀ráǹdì ìwọ kan yọ ìbọn ṣé tó bá ti sọ fún ẹ lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta pé drop your weapon tó dẹ̀ sí pé òun rí iṣẹ́ ẹ̀ bó bá máa fi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ bíi méjìlá máa ó máa dún bí ẹ pé yìí náà ga ó ti lọ nìyẹn because wọ́n ti ní body camera. Kí ló ṣe Nàìjíríà ṣáà lówó ni owó yìí wà. Àwọn House of Representatives wà ń bẹ́ẹ̀ pé wọ́n lè ní story náà máa sọ agídí náà máa fi fún yín lówó àwọn tó ń jẹ owó òlu tẹ bá ní ẹ mówó ìwà fẹ́ fi ṣe nǹkan fún òlu wọn ní fún yín. Èmi ò rán yín iṣẹ́ but wọ́n lè ra mọ́tò 40 million fóbìnrin wọ́n lè ra lé 150 million fún obìnrin nítorí pé wọ́n fẹ́ wo pátẹ̀ bọ̀tí tó ṣẹlẹ̀ Nàìjíríà wọn ò ní wò. Ọmọ Yorùbá gangan àwa ni problem àwa là ń ṣiṣẹ́ àwọn pípù yóò mọ ẹni tó lówó nílùú. Kí ló dé tó yẹ pé Fúlàní ló ń gbé wọn nílé epo? Kí ló dé tó ń gbé àwọn olówó? Kí ló jẹ́ pé ìyàwó olówó? Kí ló jẹ́ pé àbò olówó náà ló ń gbé bó ṣe pa Abolódé níjọ́sí? Ṣèbọn ọmọ bóyá jẹ́ àwa yìí gangan là ń ṣe bọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run bí ara ṣe ń ni àwọn ọmọ tí wọ́n gbé àti tíṣà tó ń gbé Ọlọ́run máa fi ojú gbogbo ẹ̀yin Yorùbá tẹ̀ wá ní kíni Ọlọ́run máa fojú yàn ni ó ti dègún ó dàṣẹ. Inú ń bí mi because tí bá ní kí n ṣe live program màá lò tó 2 hours lórí ẹ̀mí ìdẹ̀fẹ́ ṣe. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tán bí tó jẹ́ pé wọ́n bí nínú obìnrin àìdá wọn fabẹ gbà ni ó dà wọ́n gbé jáde àìdá ó jáde wọ́ọ́rọ́wọ́ ni tó wá lóun fẹ́ máa bu omi gbígbóná sílẹ̀ Yorùbá Ọlọ́run á bu omi gbígbóná sílẹ̀ wọn. Ọ̀rọ̀ mi ò ní ju báyìí lọ. Ààrẹ Gani Adams Ìbà àti Sunday Igboho tẹ́ méjèèjì ò bá dira yín mú wọn máa da nǹkan rú mọ́ yín lọ́wọ́ ẹ máa ju ohun kóníkálùkù máa ju gbólóhùn mi ní sọ ju yín lọ.